ìròyìn kan ni mo ní kí tuntun ayọ̀ fi tó yín létí ajá balẹ̀ ẹ kúkú ti mọ̀ mí mo kúkú sọ fún yín pé bí n bá ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ni mo máa mú wá sí etí ìgbọ̀yín ẹni ìròyìn tí n bá gbọ́ mi ò ní hesitate láti mú wá sí etí ìgbọ̀yín yá ọ̀rọ̀ lórí Alhaja Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi òun náà ni àṣìwà o ẹ̀yin àgbà náà lè pa lówe ẹni tí náà bá ti tọ́ láṣọ bẹ́ẹ̀ ni o ẹ̀jẹ̀ ò ní tán lè kan náà ìròyìn àwọn ìwádìí sì ń tẹ̀síwájú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìròyìn ló ń tó wa lọ́wọ́ èwo ni kí wọ́n kọ́ mú wá ń bẹ̀ ṣé ti Alhaja Hamzat Oríyọmí ni àbí ti Queen Naomi ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ti Queen Naomi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 Ọọ̀ni of Ifẹ̀ ó lọ sí Agodi prison láti lọ bẹ Naomi ẹ̀rín lólùfẹ́ mi bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ ni mo ṣe ń sọ o bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ òun ni mo ṣe ń sọ o mi ò mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ mi ò mọ̀ bóyá ẹ ò tí gbọ́ but ẹ kúkú ti mọ̀ mi èmi náà ni mo ṣe àdéhùn fún yín pé ẹni ìròyìn tí n bá gbọ́ tí n bá mọ̀ wípé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi ò ní estate láti mú wá fún yín yá òun náà mo ṣe wò pé ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ ó ṣeé ṣe kí àwọn kankan máa ti gbọ́ but fún àǹfààní àwọn tí wọn ò bá ti gbọ́ òun náà la ṣe gbọ́dọ̀ máa mú irú àwọn ìròyìn báyìí wá so bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ wọ́n ní King Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá nọ́mbà 2 ó lọ sí Agodi ó lọ bẹ Naomi wò látàrí wípé ó lọ fún forgiveness pé kí Naomi kó dáríjì òun kò wá ṣe Ọọ̀ni of Ifẹ̀ nìkan o wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn olórí kọ̀ọ̀kan náà tún ti lọ tán lọ ń bẹ Naomi pé kó foríjì àwọn kó dáríjì àwọn ìròyìn tó tẹ̀síwájú ó tún tó mi lọ́wọ́ wípé ìyálọ́jà mi ò mọ̀ ìyálọ́jà tó jẹ́ bóyá ìyálọ́jà gbogbo Nàìjíríà ni àwọn bóyá ìyálọ́jà ti Ọ̀yọ́ state nìkan ni mi ò wá mọ̀ but ìyálọ́jà ṣá wọ́n lóun náà bẹ Agodi wò ó lọ fíṣítì Naomi wọ́n lóun náà tiẹ̀ ń bẹ Naomi pé kó foríjì òun pé kó dáríjì òun pé ó yẹ kí òun ti wá bẹ̀ wò ní ibi tó wà yìí tipẹ́tipẹ́ pé but òun ò sí nílé pé òun ṣẹ̀ṣẹ̀ dé láti òkè òkun ni ó sà ń bẹ̀ ó ń bẹ̀ ẹ̀ ṣé kúkú ti mọ̀ pé àwọn kìrìsẹ́nì wọ́n jẹ́ ẹ̀dá tó yẹ pé wọ́n ní ẹ̀mí ìdáríjì ju àwa mùsùlùmí lọ mo sọ bẹ́ẹ̀ mo tún sọ àwa mùsùlùmí à lẹ́mí ìdáríjì a ò nẹ́mí ìdáríjì bó ti ń wù kó mọ́ but àwọn kìrìsẹ́nì wọ́n nẹ́mí ìdáríjì wọ́n ní ẹ̀mí ìdáríjì I'm telling you I'm saying it and I'm saying it mo ní wọn lọ́rẹ̀ẹ́ rẹpẹtẹ tó bá ti ṣe nǹkan fún wọn tó bá ti sọ pé kán dáríjì ẹ̀ wọ́n ti dáríjì ẹ̀ nìyẹn wọn ò dàbí àwọn mùsùlùmí jẹ́ pé iye ogún ọdún ó ń gbóná ni iye ogún ọdún ó ń gbóná ni so wọ́n ní ìyálọ́jà yìí ó ń tọrọ dáríjì lọ́wọ́ Naomi lè tó pé òun ti foríjì yìí òun ti dáríjì yìí Naomi my message to you is ṣọ́ra gbogbo àwọn tó wá fíṣítì ẹ níbẹ̀ yẹn gbogbo wọn kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ o gbogbo wọn kọ́ ni wọ́n wá tọkàntọkàn láti wá tọrọ dáríjì o iná tó ń jó wọn lábẹ́ aṣọ òun ló ń mú wọn tó fi wá tọrọ dáríjì ṣé gbogbo ti sọ fún gbogbo èèyàn pé ọlọ́run tó ń sìn ọlọ́run gidi ni ọlọ́run tó ń sìn ọlọ́run tó tọ́ ni ọlọ́run tó ń sìn ọlọ́run tó dúró tì ẹ̀gbọ́n ìbọn ni gbogbo àwọn escape tó ti escape gbogbo ìgbìyànjú wọn láti gbẹ̀mí ẹ wò bó ṣe ń já sí pàbò ìwọ náà kọ́ ọlọ́run tó ń sìn ni ọlọ́run tó ń sìn ni má agbára lénìyàn má fọkàn tán gbogbo àwọn tó ń wá kí ẹ yẹn má fọkàn tán gbogbo àwọn tó ń wá tọrọ dáríjì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi tọ́ dúdú sínú wọ́n tu funfun síta ni torí iná tó ń jó wọn tí iná ò bá jó wọn ni wọn ò ní wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tí ìyálọ́jà yìí náà sọ ó ní òun wà nínú àwọn tó jẹ́ kó kú ní ọ̀dẹ̀dẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ kàyí màjì sórí pé àṣírí ti ń tú díẹ̀díẹ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi àkàìmọye ẹ̀yin tí ẹ mọ̀ ìdí tí Naomi tó fi kú ní ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ mo sọ fún yín mo níta ló máa rí ilé ọlá tí ò ní tẹ̀bà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ríbi tó tutù bá sí òun làwọn obìnrin
yà ẹ má bínú ẹ̀yin ìyá wa tó ṣe bí òwe ọ̀pọ̀lọ́ rí ibi tó tutù pa sí òun lẹ́yìn obìnrin kò sóbìnrin tó máa rí ilé ọlá tí ò ní gbé ṣíà kó jókòó síbẹ̀ kò sóbìnrin tó máa rí ilé ìgbádùn tí ò ní tẹ́ni kó tọ́sẹ̀ kó jókòó síbẹ̀ tẹ́ bá wá rí obìnrin tó kú ní ilé ọlá ó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé ó nídìí kan nínú ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ dì tẹ́ ẹ̀ kan sọ̀rọ̀ ó kò lọ́dọ̀ ní ọ̀fífẹ́ ó fojú ọ̀nà ọ̀fífẹ́ gbólẹ̀ ó ṣe kinní kan ó ṣe gbá kan ẹ̀ mọ̀ dì tó ṣe kú ọbẹ̀ ẹ̀ lólùfẹ́ mi ẹ̀jọ̀ ẹ mọ̀ pé mo kú máa ń bẹ̀yìn náà ni mi ò kú ní yé bẹ̀yìn mi ò dẹ̀ tún ní yé dúpẹ́ lọ́wọ́ yín lórí pé kẹ́ bá mi share fídíò yìí náà ni ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó débi tó yẹ kó dé kẹ́dẹ̀ tó bá mi subscribe ṣẹ́rí ẹ lólùfẹ́ mi ẹ jọ mí lójú o Ọlọ́run ẹ jọ mí lójú gan ṣẹ́rí lẹ́nu ọ̀sẹ̀ yìí lásán ìwé ìbẹ́yìn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ṣe fìfẹ́ hàn sí mi pé ẹ̀ ń gbádùn ètò yìí in fact mo gbé sàdákì fún yín mo gbé kúdòsì fún yín in fact mi ò mọ bó ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín kí gbogbo ara mi kó jẹ́ kèkèdá hàn gan kí n máa fi dúpẹ́ lọ́wọ́ yín ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ tó pé kí ni mo rí ìpàtẹ kókó ẹ comment bó bá ṣe wù yín ẹ comment ẹ fi ìwọ ọkàn yín hàn àyè wà fún yín platform yín ni ẹ fi ìwọ ọkàn yín hàn Ọlọ́run ẹ sọ nǹkan tó bá wà lọ́kàn yín jáde káde jọ gbé yẹ̀wò síra wọn kẹ́ẹ̀dẹ̀ bá mi share program yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe ẹ̀yin ni mò ń bá wí o ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe kí lẹ̀ ń dúró ṣe kí lẹ̀ ń dúró wò ó yá ẹ̀yin náà subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mò ń bá lọ tó bá yẹ pé lótìtọ́ àti lódodo ni bàbá Ọ̀jájá nọ́mbà 2 ó lọ sí Agodi ó lọ bẹ olórí Naomi a jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ti ní bákanú ni because tí ò bá ní bákanú àbí tí kábíyèsí ò bá rí sáìn kan èmi mọ̀ wípé wọn ò ní lọ sí Agodi kọ́ lọ bẹ Naomi tó bá jẹ́ pé lóòótọ́ ni o tó bá jẹ́ pé lóòótọ́ ni o tó bá jẹ́ pé lóòótọ́ ni kábíyèsí lọ sí Agodi tó lọ bẹ Naomi a jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní bákanú because kábíyèsí tó lè lọ sí ọ̀dọ̀ ya Naomi tó fẹ́ lọ gbé ọmọ tó ní òun ọmọgbà tí Naomi máa dé tó bá ọmọgbà tí Naomi máa dé ṣé ẹni kẹ́ wá lọ gbé ọmọ ni àbí ibi tọ́mọ wà wọ́n ní ìyà ń jẹ àmọ́ ní kò rí ìtọ́jú tó ṣé ẹ ti rí pé ọ̀rọ̀ yẹn ó ní bákan nínú bí bàtà bá sọ pé bẹ́ẹ̀ mi ṣe wo lójú ti tèmi o bẹ́ẹ̀ mi ṣe wò bí bàtà bá sọ pé kábíyèsí kan ti give up pé kò lè padà mọ́ ẹ̀wọ̀n ló ń lọ wọn lóbìnrin ti bímọ fún ni ó ti kú òun àlè ẹni kò sí bó ṣe lè wù kó tó ní ojúmọ́ tó mọ́ yìí tó bá máa pe obìnrin yẹn wọ́n máa pè mọ́ yín ojú tọrẹ mi ẹ lójú òtì mi gbogbo alójújọ ti àbùkù tó bá ti ba Naomi ó ti ba Ọ̀ọ̀ni náà tẹ́ ẹ̀ bá mọ̀ bàbá ó ti ba Ọ̀ọ̀ni náà ọ̀tún wà lẹ́yìn lọ ságodi ẹ lọ bẹ̀ tó ẹ̀yin lẹ mọ̀ dì tẹ́ ẹ fi lọ bẹ̀ ẹ̀yin lẹ mọ̀ àti gbogbo àwọn olórí náà tó sọ pé wọ́n lọ ẹ̀yin olórí náà ẹ̀yin lẹ mọ̀ dì ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ní kọ́lọ́fín tẹ́ ẹ mọ̀ pé kò dáa tẹ́ ẹ fi lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ Bíbélì náà sọ wípé òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà èmi dẹ̀ mọ̀ wípé Naomi ìránṣẹ́ Ọlọ́run ni èèyàn Ọlọ́run ni ẹni tí Ọlọ́run ń lò ní ẹni tí Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí ni kò lè hold grudges against yín bẹ́ẹ̀ ṣe lọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn tó bá yẹ pé lótìtọ́ àti lódodo ló wá látọkàn yín tẹ́ fi lọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ mo mọ̀ pé Naomi àdáríjì yìí torí pé kí ni ó wà ní DNA àwọn Christian torí Bíbélì náà sọ ó lóun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó wọlé pé wàdà ẹ bá ti tọrọ dáríjì òun á dáríjì àwọn Christian wọ́n nẹ̀mí dáríjì I can say it wọ́n nẹ̀mí dáríjì wọn ò dàbí àwọn Muslim gẹ́gẹ́ pé tó bá ṣe ẹ̀ báyìí in fact iye ogún ọdún ó ń gbóná ni so Naomi my message to you Ọlọ́run tó ń sìn dúró tì Ọlọ́run tó ń sìn a máa kó ẹ̀yọ Ọlọ́run tó ń sìn a máa dúró tì ẹ̀ ní gbogbo gbà a máa jà fún ẹ ó tiẹ̀ ti ń jà fún ẹ ó ti ń jà fún ẹ because tí ò bá jà fún ẹ ni gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti gbẹ̀mí ẹ wọn bá ti rí ṣe but Ọlọ́run ò gbà fún wọn ojú wa tì wọn ọ̀rọ̀ náà gbégbà mọ́ sí the next ni pé wọ́n wá ń bẹ̀bẹ̀ all well and good ẹ dáríjì wọn go back to Alhaji Hamzat Oríyọmí wọ́n ní ìdí tí
gọ́fúnà Mákindé tí wọ́n fi gbà kí wọ́n rìlíìsì Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi ni wípé àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀, àwọn ọjà kan ti wà ńlẹ̀, àwọn oyún ogún ọdún kan ti wà ńlẹ̀ tó ń gbóná. In fact wọ́n ka ilẹ̀kùn, but ẹ jẹ́ kí n máa kà iye tí n bá rántí bẹ̀ torí ṣẹ́rí orí tó wà ń bẹ̀ pọ̀. Ẹ jẹ́ kí n máa kà iye tí n bá rántí bẹ̀ kẹ́ bá mi gbà bẹ̀. Eré kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Timothy tí Oríyọmí dá sí kéèsì ẹ̀. Wọ́n ní bí ẹni yẹn ṣe lọ sí ẹ̀wọ̀n, wọ́n ní kò dùn mọ́ àwọn èèyàn nínú. Wọ́n náà ti rẹ ẹ̀rọ Alhaji Hamzat Oríyọmí, wọ́n náà ti rẹ ẹ̀rọ ẹ̀sìnú síbẹ̀. Èjì, wọ́n ní bí a ṣe máa ń gan ọ̀gá ẹ̀kọ́ pé ó wá ní àti Ìbàdàn, ó wá sí Èkó, ó wá físìtì ọ̀rẹ́ ẹ̀, wọ́n ló wá ń padà lọ sí Ìbàdàn, wọ́n ló dé wọ mọ́tò ní gáràjì. Ṣé mọ̀ pé ní ibùdókọ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ó dàbí pé wọ́n ti gbé òfin yẹn lẹ̀ ní ilẹ̀ Nàìjíríà pé any travel from one state to another state kọ́ máa rẹ́gísítà orúkọ wọn should be in case any accident tó bá ṣẹlẹ̀ lójú ọ̀nà wọ́n á lè trace pé iye èèyàn mélòó ló wà nínú ọkọ̀ yìí, àwọn wo ni nọ́mbà wọn ni, orúkọ wọn ni, òkè wọ́n á lè fi trace àwọn ẹbí wọn. Wọ́n ní arákùnrin ìwọ mọ́tò ní gáréèjì, wọ́n níbẹ̀ ni wọ́n rí arákùnrin ìwọ, wọ́n ní wọ́n rí mọ́. Wọ́n nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní trace òkè ó wọ mọ́tò ní gáréèjì, ó yá ẹ̀yin tẹ́ ń ṣàkóso gáréèjì ẹ gbé lọ́jìbùkù yìí jáde káwọ orúkọ arákùnrin bẹ́ẹ̀. Wọ́n ní múmẹ́ǹtì tí Alhaji Hamzat Oríyọmí tó tẹsẹ̀ bọ̀ yẹn, wọ́n ní wọn ò rí lọ́jìbùkù yẹn gbé jáde. Wọ́n ló tó bí ọ̀sẹ̀ kan tó ṣe gbé lọ́jìbùkù jáde. Ìgbà tó bá gbé lọ́jìbùkù jáde bóyá according to bóyá wọ́n ti lọ change àwọn orúkọ máa yẹn ò sí mbẹ̀. Wọ́n dẹ̀ sure pé ó wọ mọ́tò ní gáréèjì yẹn. Wọ́n nígbà tó máa wá lọ rí òkú máa yẹn, wọ́n lọ rí ní ẹ̀gbẹ́ títì. Wọ́n nígbà tó pé àwọn tó máa ń gbókù àwọn ìjọba pé kán wá gbé kán lọ ṣe tẹ́sì, kán lọ mọ nǹkan tí ó ṣe. Wọ́n nígbà tó máa tún rí òkú, orí àkìtàn ti lọ bá òkú. Wọ́n lọ́wọ́ yẹn fa wàhálà gan láàrin Lagos State to Ìbàdàn versus Oríyọmí. Wọ́n náà tún kà yín náà sí lẹ́sẹ̀ pé òun ló máa ń tojú bọ nǹkan tí wọ́n bá pè sí. Kódà wọ́n náà tún lórí ọ̀rọ̀ kéèsì Mohbad, wọ́n ní bó ṣe dá sí náà, wọ́n ní kò dùn mọ́ àwọn èèyàn nú. Tẹ́ ẹ bá dẹ̀ notice wípé Alhaji Hamzat Oríyọmí ṣe tẹsẹ̀ bọ ọ̀rọ̀ yẹn fẹ́ níyanjú suddenly Alhaji Hamzat Oríyọmí kọ́ hang up, wọn ò dẹ̀ ṣe ọkọ̀ sọ̀rọ̀ yẹn mọ́. Despite pé wọn ò ṣe ìkọ̀kọ̀ sọ̀rọ̀ yẹn mọ́, wọ́n ní Alhaji Hamzat Oríyọmí òun ló fẹ́ ọ̀rọ̀ yẹn lójú. Wọ́n wá ń jẹ́ kó yé wa pé ṣàmọ̀ wípé Alhaji Hamzat Oríyọmí kò ẹ̀jẹ̀ lọ sẹ́wọ̀n mọ́ ní àhá. Ṣé wọ́n máa ń fi ẹ̀wọ̀n yọ̀yàn ni àbí kí ló máa ń ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ bí bàtà bá sọ pé àwọn èèyàn ń dúró de àṣìṣe máyì. Wọ́n ní nínú àwọn ọmọ tí Alhaji Hamzat Oríyọmí tó ń tọ́jú tó ń lọ sí skul tó ń ṣe kíní kan, wọ́n ní ìkan ṣaláìsí nínú wọn. Wọ́n náà put kéèsì yẹn sọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí, wọ́n ló lóye ọkàn lọ sí ẹ̀wọ̀n gbà yẹn kó tó di wípé ohun ìní kéèsì yẹn gbà yẹn. In fact àwọn evidence tó kà sí Alhaji Hamzat Oríyọmí ó pọ̀ gan. Wọ́n tún ní in fact mi ilẹ̀ rántí gbogbo ẹ̀tàn. Ibẹ̀ ìgbò tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí gọ́fìnà Mákindé sọ ó mọ̀ọ́mọ̀ sọ wípé tí ọ̀rọ̀ wọn bá jẹ mẹ́wọ̀n kọ́rọ̀ wọn lẹ́wọ̀n, tí ọ̀rọ̀ wọn bá dẹ̀ jẹ mọ́ bẹ́ẹ̀ kán bẹ́ẹ̀lì wọn. Ẹ ti rí pé gọ́fìnà Mákindé ó ti sọ̀rọ̀ tán bẹ̀ yẹn, ó ti yọra ẹ̀ pé òun kọ́ lòun fẹ́ dájọ́. Tádájọ́ bá sọ pé òun free wọn déédéé, tọ́mọdé sọ pé ọ̀rọ̀ wọn jọ mẹ́wọ̀n déédéé, but according to the law wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn, wọ́n ní wọn ò lẹ́tọ̀ọ́ àti ti Alhaji Hamzat Oríyọmí mọ́lé, wọ́n ní wọn ò lẹ́tọ̀ọ́ láti lo 24 hours nínú police station. Kódà òun ló fà á tí àwọn lọ́ọ̀yà wọn nígbà tí wọ́n wà ní kóòtù tí wọ́n ṣe ń takò adájọ́ wípé no, ọ̀rọ̀ yìí nínú òfin àwọn ènìyàn kọ́ ló pààyàn, stabbing lónìí ó ṣẹlẹ̀, ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ káàkiri. Pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ yà ẹ lè arrest àwọn ènìyàn lóòótọ́, but wọn ò gbọ́dọ̀ lójú 24 hours lọ ní police station. Kò yẹ kó tiẹ̀ dé pé wọ́n ń gbé wọn lọ sẹ́wọ̀n àtọ́. Òun ni argument ṣe wà láàrin lọ́ọ̀yà ìjọba àti lọ́ọ̀yà àwọn Alhaji Hamzat Oríyọmí àti lọ́ọ̀yà Queen Naomi pé àwọn ẹni yóò lẹ́tọ̀ọ́ àti wà níbàyí ní di àsìkò yìí. Ìgbà tí adájọ́ rí pé argument yẹn pọ̀ ló ní òkè òun sún ìgbẹ́jọ́ sí on the 13
ìyẹn ọ̀sẹ̀ tí a fẹ́ wọ̀ yìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lólùfẹ́ mi ṣé nǹkan tí ó wà lẹ́nu sí pé àdúrà nìkan ló kù àdúrà òun nìkan ló kù ṣé rí àwọn pípọ̀ yìí wọ́n ti hun ẹjọ́ yìí wọ́n ti hun wọ́n ti pa wọ́n ti kún wọ́n ti finalize ẹ̀ àdúrà nìkan ló lè scatter ẹ̀ àdúrà nìkan òun ló lè scatter ẹ̀ ibi tí ọ̀rọ̀ tí bàbá wa Kéwúgbà Gold tó sọ ibi tí ọ̀rọ̀ wọn ti bà mí lẹ́rù nìyẹn tó bá fi lè mú bàbá yẹn sọ wípé we need God intervention ẹ jẹ́ ká máa gbààwẹ̀ àtàdúrà kẹ́ bá mọ̀ wípé wọ́n ti parí ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba nìkan òun ló kàn lè intervene nínú ọ̀rọ̀ yẹn so nǹkan tó kù fún wa sí ẹ̀yin olùfẹ́ mi ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ̀sùn tó kà sí Mr. Oríyọmí lẹ́sẹ̀ àti Naomi torí wọ́n give excuse náà pé Naomi náà ó kó lọ́dọ̀ ọba ó fojú ọba gbolẹ̀ ó lọ ṣe kinní kan ó ṣe gbá kan wọ́n kẹ̀sùn sóhun náà lẹ́sẹ̀ ẹ ti rí i pé bí ìgbà tábà sọ pé àrá ọ̀rọ̀ bọ́ǹbù lọ́wọ́ òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn but gbogbo ẹ̀dùgbẹ́ náà kò sí ẹni tí àgbà ọlọ́run ò kà kò lè sí nǹkan tó lọ́wọ́ ọba ò lè ṣe àfikún tí ò bá ní ṣe lókun.